Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Meridi màmá ọgbọ́n ò jẹ́ kí Meridi ó sinmi. Ṣé rí àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé ẹ̀rí kan máa ń pa mí ni. Gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ tó bá láṣẹ. Ẹkú fẹ́ ṣe mú ọba ṣeré o. Ò jẹ́ lóru jẹ́ lé egúngún bẹ́ẹ̀ tí ń jẹ lọ́wọ́ lẹ́ ń jẹ́ ń bí kò sí wàhálà mo gbé kùdùsì fún gbogbo yín. Meridi ṣe rí àwọn ọ̀rọ̀ tó wà lórí social media yẹn èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ yẹn èmi kò sí tó kàn mí ọ fúnyàn kan lówó ọ fúnyàn kan lówó kò kàn mí. Mọ ohun tó dùn mí jù ni pé tó bá sọ̀rọ̀ pé káwá peace èmi yìí personally èmi ni fún ara mi ni mo pe Meridi tí mo ní kí ṣe iye ọmọ Ògbómọ̀ṣọ́ fún mi nọ́mbà ẹ̀ tí mo pè pé Meridi bá a ṣe ń ṣe ìyókù díẹ̀ káàtó àmọ́ ìgbà yẹn adẹjọ́ sọ̀rọ̀ now ó dẹ̀ ń sọ fún mi ìgbà yẹn pé ẹni tó bá ti wá fún ìmọ̀ọ́mù ni ká wá fún family ẹ̀ as at that time ó wá yà mí lẹ́nu pé Meridi wá lè lánú gbà kó máa sọ̀rọ̀ sí bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kó máa sọ̀rọ̀ sí bàbá Èjìdé Meridi àmọ́ kò yẹ kó lè dùn mí fún ẹ ṣe rí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ Meridi àkọ́kọ́ bolo ti rí account number ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nígbà tó sọ pé nǹkan kan ò pa yín pọ̀ rí pé o mọ nǹkan kan ń pa wọ́n rí ibo ló ti rí account number wọn tó fi send owó sí wọn now ṣe wá rí owó tó send yẹn lẹ fi máa mọ irú èèyàn tọ́wọ́ pípù yìí jẹ́ ẹ gbọ́ lẹ máa fi mọ irú èèyàn tí wọ́n jẹ́ òun nìkan kọ́ Meridi nìkan kọ́ ló ń gbowó Meridi kan o ìkan náà wà tó máa ń wá gbádà báyìí tó máa ń ranjú lórí ṣẹṣẹ ṣẹrẹ pípù yìí náà nígbà tó dáwó padà palliative ńkọ́ báwo la ti fẹ́ ṣe yẹn sí gbogbo owó tó wá ń gbà lọ́dọ̀ bàbá Èjìdé gbogbo tó gbà lọ́wọ́ àbúrò bàbá Èjìdé ibolówó yẹn wá wà báyìí ṣé ẹ̀ ní dá yẹn náà padà ìyẹn la fi máa ń sọ pé gbogbo yín ò mature náà ìwọ tó fẹ́ ṣe tó fẹ́ blog ṣé o mọ̀ pé wọ́n máa drag ẹni ṣé rí Meridi chameleon ni wàláì èyí tèmi rí inú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn chameleon ni so kò gbogbo wọn ni èmi pè wọ́n kódà Karo Owi TV fúnra mi mo pè pé gbogbo tó ṣẹlẹ̀ yẹn o ẹgẹ́ àgbàgbé ẹ̀ ẹgẹ́ akájẹ́ ká láàfíà ìjọba àmọ́ ṣe mo kàn rí pé látọ̀dọ̀ tiwọn àláfíà àkọ́kọ́ ìjọba kàkà ká láàfíà ìjọba ṣe náà tún bu petrol sí òun náà làṣírí yín ṣe ń tú síta yìí ẹ̀ ṣe pọ̀ táṣírí yín á padà tú ṣe bóun parọ́ tẹ́lẹ̀ mo ti dáwó padà ó dáwó padà nígbà tó lò ó fún bùkátà ayé ẹ̀ tán àmúkáwí gbogbo ẹ̀rọ kan wá ní kíní kan kò yẹ ká sọ bẹ́ẹ̀ kò yẹ kó sọ bẹ́ẹ̀ ọmọ tí ò bá ti gbọ́n ìta ni wọ́n ti ń kọ́rù wọn. gbogbo wọn ìwà àgàbàgebè tẹ́ ń lò ìṣe bí ìwà àgàbàgebè yìí náà ló lò wọ́n ti ní kí n má máa sọ̀rọ̀ lórí àfíẹ́sì ẹ mọ́ torí àfíẹ́sì ẹni kò sẹ́ni tí ò lè ní ìtò tàbí ṣùgbọ́n lórí relationship àmọ́ tó bá jẹ́ pé o fọ̀ ọ́ mọ́ ó ṣeé ṣe kó káyé ẹ má rí báyìí torí àti jẹ ẹ sì máa da gbogbo nǹkan rú ẹ máa wá sọ pé àwa là ń bà á jẹ́ ó dá ní ìsìn ǹjẹ́ ìwọ sọ fáyé rí nígbà kan rí pé kó o bọ́ sórí social media pé wọ́n fún ẹ ní nǹkan o èmi bí wọ́n yà bẹ́ẹ̀ yàn fún mi wọ́n náírà ẹsẹ̀kẹsẹ̀ lágbájá fún mi lówó wà á jẹ́ káyé ó mọ̀ ó wá gé ńgbà gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀ tó ló ṣe ń jẹ́ káyé mọ̀ ẹ sì máa sáré tán bá láṣẹ o tán bá ní mí o tán bá ní mí ẹ sì ń yọ ní kọ̀rọ̀ ẹ lọ ń gba owó lọ́wọ́ bàbá Èjìdé ẹ ń yọ lọ ní kọ̀rọ̀ ẹ lọ gbowó lọ́wọ́ bàbá àmọ́ọ̀mù ọ̀rọ̀ àǹfààní táwàgbọ́ ò jẹ́ wàláhì tàláhì súnmọ́bìláì mi ìtẹ́wọ́ báyìí gbowó lọ́wọ́ bàbá Èjìdé fóònù mi méjèèjì tẹ ní kọ́wọ́ ọlọ́pàá wá gbà di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ìtorí ẹ̀ pé bàbá Èjìdé pé ẹjọ́ fóònù mi ìtorí ẹ̀ pé ẹnìbọ́dì wọn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ní fóònù kọ̀ọ̀kan lọ́wọ́ àmọ́ mi ìtorí ẹ̀ pé wọ́n àmọ́ tí ó lé ọwọ́ ara tiẹ̀ ó sẹ́ǹdì owó lánàá ẹ̀wọ̀ Meridi gbọ́ngàn ó gbọ́ngàn
ó sẹ́ndì owó padà sí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ lánàá ẹ wá wo ohun tó kọ sí péèjì ẹ̀ ní 8 hours ago ó wá lé ẹnìkan ní ìdí ìrànlọ́wọ́ méjì dí kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́wọ́ ẹ ó sẹ́ndì owó wá tí wọ́n fẹ́ kọ́wé èèyàn tó dáwó yẹn padà fún ẹ irú ọpọlọ léwo leléyìí ó mọ̀ pé iṣẹ́ blọ́gẹ̀ ò ń ṣiṣẹ́ kékeré ṣá thank God bàbá wa àmọ̀tẹ́kùn àgbà àmọ̀tẹ́kùn òdùà ó ti wọ́n ọ̀nù ẹ títì bó tiẹ̀ jẹ́ pé o ò gbọ́ torí àmọ̀tẹ́kùn wọ́n ọ̀nù ẹ kó o tó bẹ̀rẹ̀ torí táwa gbọ́ nínú ìtàn ni pé àbúrò àmọ̀tẹ́kùn ló jẹ́ àmọ̀tẹ́kùn sì náà pé rárá máa ṣe kọ́ńtẹ́ǹtì ẹ o àmọ́ òwò pé blọ́gẹ̀ ó máa gẹ́ káyé tètè mọ́ ẹ ó dẹ̀ fẹ́ gbé súnmọ́ bàbá ọba Ghandi ní tó ṣẹlẹ̀ nìyẹn Mérìdì sórí gbogbo ètò wa ń sọ yẹn àwọn ò bẹ́ẹ̀ jà mo kàn fẹ́ kó o sọ nǹkan kan Mérìdì kí ló fàjà láàrin ìwà àti ìyá kan nínú ààfin tá a gbọ́dọ̀ dárúkọ lórí wípé o ní ó yẹ kó ti yí ẹ kí ló fàjà láàrin ìwà àti wọn jáde sọ fáyé ṣé bó ti dírágì wá sí àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní dírágì ẹ nìyẹn wá sọ fáyé kí ló tó fàjà láàrin ìwà àti ìyá yẹn láàfin kí ló fàjà láàrin ìwà àti wọn ẹ dẹ̀ ń dàlúrú ẹ máa fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde kí ló dé ṣe nítorí àtijẹ́ yìí náà Mérìdì ó sì ń gbà lọ́tún ń gbà lọ́sì ó sì ń parọ́ nígbà tó wá dá padà yẹn kí ló ní ṣe ó ti ń tó ti lò fún tó fẹ́ lò fún tán ó dá padà tàì dá padà ó tún ti gbé ọ̀rọ̀ caption míì sórí social media yìí pé èèyàn kan tún ní ìdìrànlọ́wọ́ ta ló ní ìdìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ Mérìdì wọ́n fún ẹ palliative ò ní ha ó máa lọ tọ́jú ẹ ní wọ́n á ní kó lọ fún àwọn èèyàn lówó ó máa tọ́jú ẹ ní ẹ máa wá parọ́ kiri pé content creator kan ní abẹ́lẹ̀ ṣàánú àwọn èèyàn irọ́ burúkú túkẹ́ ẹ sì pọ́ ó kì í ṣe ìwọ nìkan o ẹ sì pọ́ ó ìwọ nìkan kọ́ ó ẹ sì pọ̀ táṣìírí yín máa bẹ̀rẹ̀ sí ní tú ẹ̀yin pípù yìí ẹ ṣe kò ń tan bàbá ọba Ghandi ẹ kò ń tọ̀ wọ́n ẹ ń tọ̀ wọ́n ó wà lọ́dọ̀ àwọn àfa náà o gbogbo àwọn àfa ẹ sọ gbogbo àwọn àfa yẹn ní kó jáde tí wọn bá ń gba palẹ̀ tí wọn bá ń gba nǹkan lọ́wọ́ bàbá Èjìdé ẹni kó wá jáde kó wá búra bàbá ọba Ghandi Àfọlábí Orumogege kábíyèsí gbogbo wọn tí wọ́n ń tẹ̀lé yín yẹn ẹ kó wọn lọ sí àbàtà bíbọ ibi tẹ́ ẹni tí bàbá wa balógun kọ́ yípo yẹn kọ́ múlẹ̀ yẹn ẹ kó gbogbo wọn lọ bẹ̀ ẹ wá ní kó máa wá búra ní kọ̀ọ̀kan kí gbogbo wọn máa wá búra ní kọ̀ọ̀kan tí yóò bá gbowó lọ́wọ́ mọ́ bàbá Èjìdé tí wọn bá gbowó lọ́wọ́ mọ́ Òmùgì nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ ni omi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ gbogbo wọn ni o títí kọ Reverend Peter ní gbogbo sẹ́ẹ̀tì wọn ẹ kó wọn lọ sábàtà ẹni kọ́ wá búra ń bẹ̀ tí wọn bá gbowó lọ́wọ́ ìmọ̀ọ́mù àbí tí wọn gbowó lọ́wọ́ bàbá Èjìdé ẹni kọ́ wá búra lábàtà gbogbo wọn ni o gbogbo wọn tó sọ pé tẹ́bàláṣẹ́ ẹni kọ́ wá búra ẹ̀yin alábòsí òṣì ẹ̀dẹ̀ ń dàlúrú àwa ń wá píìsì ẹ̀yin ń dàrú ẹ sì ń gbowó lọ́wọ́ wọn ẹ gbowó lẹ́yìn bí ẹ gbowó lọ́hùn ẹ máa wá ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́ ìjọ kó yín lọ sọ́dọ̀ bàbá Èjìdé kò ní yẹ ẹgbà ni ṣé kò ní yẹ ẹgbà ẹ máa wá parọ́ òṣì ẹ máa wá ní kinní kan gbogbo tó ń ṣe kò lè jẹ́ kí òun sí ilé ọkọ kò lè jẹ́ Mérìdì kò lè jẹ́ àti kọ́ńtẹ́ǹtì tó ló fẹ́ máa ṣe ó lè rí kankan ṣe nẹ́ńbẹ̀ torí pé àbòsí ló fi ń ṣe you are just a chameleon ọ̀gá lásán ni ẹ́ ẹ̀yin kárí kìíní kan àwọn kan rí fún àwọn kan kàwé ó lè kàwé ọ̀rẹ́ ni wọ́n ẹni àwọn ọ̀rẹ́ ni wọ́n wà ní tó bá jẹ́ ọ̀rẹ́ ni wọ́n wà máa kà á ààrẹ ni wọ́n wà dẹ̀ gbà kámú lórí ẹ̀ ìwọ̀n bá tá a wá kàyé náà làákàyè ti wá pé ju ti yín lọ ó lè lẹ́ fi jà ó lè jìbìtì irọ́ ló kọ́ wọ́n yín ẹ sì ń parọ́ ẹ̀bẹ́ Èjìdé ìní kan ẹ̀ ń dàlúrú bàbá ìmáàmù ẹ̀ ń dàlúrú ẹ̀ sì ń gbowó lọ́wọ́ wọn lẹ́yìn ẹ̀ ní gbádùn bàbá Ghandi ẹ kó gbogbo wọn lọ sábàtà àti àwọn tó wá ṣàdúrà every Friday látòrí ìmáàmù tó wá ṣàdúrà every Friday wá lórí gbogbo wọn látòkè délẹ̀ bàbá ṣùgbẹ́ṣùgbẹ́ gbogbo sẹ́ẹ̀tì wọn ẹ kó wọn lọ sábàtà ẹni kan wá búra tó bá gbowó rí nígbà tọ́rọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ tí tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ o èyí tí ò bá gbà nǹkan rí lọ́wọ́ mọ́ọ̀mù tí ò gbà nǹkan rí lọ́wọ́ bàbá Èjìdé ẹni kó wá búra ẹ rí i pé gbogbo àwọn tẹ́ ẹ ní ẹ kó tira yìí iná ni gbogbo wọn iná ajónirun ajẹnifẹ́ni ó ní gbogbo wọn so kọ́lọ́n kó jọ kó ṣàánú wa kí ló dé tẹ̀ ń tọ́ bàbá ẹ̀ tọ́ba làṣẹ o irọ́ lè sì ń pa ẹ̀yin àbàlújẹ́ yìí
ọlọ́run níjọ́ bàbá wa mọ́ màgbà l'Ògbómọ̀ṣọ́ ọlọ́run jà láfíà yìí kò sì ní ṣàlàáfíà gbogbo wa bàbá wa Èjìdé bàbá wa Mọ̀súrù Èjìdé nǹkan ò ní ṣàlàáfíà yẹ ẹjọ́ o wọ́n ti síìsì fóònù tèmi náà tó bá jẹ́ torí fóònù lẹ́ máa bó bá yẹ torí fóònù wọ́n ti síìsì fóònù mi o fóònù mi wà lọ́gbà àwọn ọlọ́pàá o méjì ni o ẹ bá mi gbà o tàbí kẹ́ ẹ ra fóònù tuntun fún mi mo tẹ̀ gẹ́ 17 Pro Max mo jẹ́ 17 Pro Max ẹ rà fún mi ọlọ́run ní kí ó bàjẹ́ fún gbogbo wa ọlọ́lá hílàhílàlá ọlọ́lá haúlá wàlá kúwátá ìlà abẹ́là mẹ́rìndì yé dọ́gbọ́n máa gbá àwọn èèyàn lórí social media má gbá àwọn èèyàn mọ́ èyí tó tún lọ post ó sẹ́ẹ̀dì 200,000 lánàá ó dẹ̀ tún ti lọ post ní 8 hours ago yìí pé èèyàn kan ní ìdìrànlọ́wọ́ mẹ́rìndì kí ló dé iye ṣàbòsí náà ìwọ àti ṣùgbẹ́rù ṣe wá yẹ àkọ́ náà báyìí méjì ló yẹ kẹ́ ẹ fẹ́ ra yín ó rí bẹ́ẹ̀ ẹjọ́ ya fọ́tò náà ni ẹ wá jọra yín wo ọlọ́run ní yóò bàjẹ́ mẹ́rin kankan bá nítàn yín palágbára ọlọ́run torí àwọn fíìmù yìí alátọ̀jẹ ni wọ́n ẹlẹ́tọ̀ burúkú ni wọ́n alátọ̀jẹ ni wọ́n tó bá láṣẹ irọ́ burúkú ṣùkẹ́ ọlọ́run ní yóò tọ̀ yín pa ọlọ́lá ìlà ẹ wá sọ mo fẹ́ sọ nǹkan yìí látòrí àmọ̀tẹ́kùn oòdùà ọmọ yorùbá àtàtà Fasco bless wádìí èmi kàbí sanra ìyí tó bá fún wa lówó rí tàbó fún wa ní nǹkan rí igun kábíyèsí ẹ jáde síta kẹ ẹ wá sọ báyìí pé mo gba nǹkan rí lọ́wọ́ ẹ jáde síta tẹ ẹ dẹ̀ mú evidence yín wá ṣebí evidence tiwa nígbà tá a sọ mẹ́rìndín nǹkan kan parọ́ mẹ́rìndín nǹkan later ó padà jẹ́wọ́ báyìí now ẹ̀yin náà wá jáde báyìí pé nígun tiwa o àgbà nǹkan báyìí mo fún ẹ ní nǹkan báyìí ó gba nǹkan báyìí lọ́wọ́ mi jáde kó sọ èyí tó ń pè ní abíadé tí ò lówó tó rò pé òun lówó yìí njó pè mí pé máa fowó tún ẹ ṣe ẹsẹ̀kẹsẹ̀ mo gbé ọ̀rẹ́ mi àti ẹ̀ sórí social media tẹ́ bá fún wa máa gbà bọ̀ tí àwọn yìí jẹ́ rí wa ká máa sọ pé kíní ó wá ń ṣe excuse ṣe bí 100,000 ní àkọ́kọ́ ó da 100,000 lẹ́ẹ̀kejì ó tún gbà náà ó ní gbádùn ẹ̀ ń tọ́ kábíyèsí láti jọ̀ǹjọ́ ẹ̀dẹ̀ ń tọ̀ wọ́n ẹ̀dẹ̀ ń bàlújẹ́ ẹ̀dẹ̀ ń tọ̀ wọ́n torí àtijẹ́ tí ọlọ́run níjó bàjẹ́ o ọlọ́run níjó dàrú bàbá wa ọba Ghandi Àfọlábí Orumogege kábíyèsí o ẹ kó wọn lọ àbàtà kí wọ́n lọ búra ẹ mọ̀ pé gbogbo wọn lórí jìbìtì ọlọ́run níjó bàjẹ́ fẹ́ẹ́ ní kankan wa sàlámù aláìkùm.